Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. Bí a ṣe lo ẹyin àti lọ́fíńdà tí a mọ̀ sí bíntù tí wọ́n kọ BINTEL pẹ̀fún sí lára, bí a ṣe ń lò ó láti fi mú ọwọ́ burúkú kù lára. Sọ̀rọ̀ mi ti yé? Bóyá monitoring spirit ni o, bóyá kíní kan dá ẹ láàmú ni o tí ò yé, bí a ṣe máa ń lò ó láti mú ọwọ́ burúkú kù lára. Sọ̀rọ̀ mi ti yé? Ṣẹ́rí àkọ́kọ́ ń bẹ̀ ni pé tí ṣẹ́rí kò sí ẹni tí kò ní nǹkan tá à ń pè ní monitoring spirit. Ẹ má jẹ́ kí a máa parọ́ fúnra wa. Kódà wa tí à ń ṣe gbogbo èké, a lè sọ pé a lè escape ẹ̀. Sọ̀rọ̀ pé kò sẹ́yìn tó pé tán. Kò sí àyè tí wọn kì í sí, but àwa la máa ready láti bá wọn jà. Èyí tó jẹ́ pé bá ti wá ní tó jẹ́ pé ogun promise and faith ní gbogbo ìgbà ni ẹ jẹ́ ká ready láti bàjà. Sọ̀rọ̀ mi ti yé? Kí ni nǹkan tá a nídìí náà ni? A nídìí ẹyin adìẹ Greek tàbí ẹyin adìẹ ìbílẹ̀ àti bíntù. Sọ̀rọ̀ mi ti yé? Bíntù pẹ̀fún tàbí BINTEL SUDAN wọn kọ sí lára. Ẹyin yìí a máa fọ́ sínú ike kan, tá a bá ti fọ́ sínú ike kan, a wá pín eléyìí sí mẹ́ta, a dà ìdá kan sí orí ẹ̀, a wá pòpọ̀ tí ó pòpọ̀ dáadáa. Tó bá ti pòpọ̀ dáadáa, ẹ wá jẹ́ kí a fi kíní yìí ká sínú bedroom wa tàbí inú bedroom tá a bá ti mọ̀ pé wọ́n ní ti disturb wa, ká fi para látòkè délẹ̀. Tá a bá ti fi lè para ní àti òkè délẹ̀, ó ti tán o. Ẹ jẹ́ ká wá dúró sínú bedroom yẹn fún 10 minutes or 15 minutes. After 10 minutes or 15 minutes, ẹ jẹ́ ká fi ọṣẹ èyíkéyìí tó bá wù wá ká fi wẹ̀. Ọṣẹ èyíkéyìí tó bá ti wù wá ká fi wẹ̀. Bá sì wá síbẹ̀ fọjọ́ mẹ́ta nìyẹn. Ọjọ́ àkọ́kọ́ ẹyin kan, ọjọ́ kejì ẹyin kan, ọjọ́ kẹta ẹyin kan. Àwa lè pè eléyìí sí mẹ́ta. A gbọ́dọ̀ lo gbogbo ẹ̀ tán. Sọ̀rọ̀ mi ti yé? A kí wá ṣe iṣẹ́ kó jẹ́ pé ẹyin kan yẹn la wá pín fún gbogbo family láti fi wẹ̀. Ó sanra ní o, ó kúrú ní o, ó tínrín ní o, ó lẹ̀pá ní o, ẹyin kan ló gbọ́dọ̀ lò. Sọ̀rọ̀ mi ti yé? Ó la fi para. Tá bá fẹ́ ṣe fọ́kọ wa, ẹyin kan ló máa lò. Tá bá fẹ́ ṣe fún ìyàwó wa, ẹyin kan. Tó bá yẹ pé àlọ́mọ tá bá fẹ́ ṣe fún, ẹyin kan la máa lò fún. Lágbára Ọlọ́run tí a bá ti lò ó, Ọlọ́run á fi wẹ̀ ni. Sọ̀rọ̀ mi ti yé? A lè fi omi tó lọ́wọ́rọ́ wẹ̀, a lè fi omi tútù wẹ̀ láàárọ̀. Tó bá jẹ́ pé àárọ̀ la ṣe, àárọ̀ náà la máa ṣe fún ọjọ́ mẹ́ta. Tó bá jẹ́ pé alẹ́ la ṣe, alẹ́ la máa ṣe fún ọjọ́ mẹ́ta. A ní dààmú ní agbára Ọlọ́run. Ẹ wo kò jù bẹ́ẹ̀ lọ. Èmi náà lọ́mọ yín àbúrò yẹn olólùfẹ́ yín Dr. Mutiu láti bóyá ìtàyè mi sì wé jẹ́. Tó bá dìgbà míì, a tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sí rédíò kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ṣe àti èyí tí a ṣe torí pé tí a ṣe. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Láfi ń ṣe tiwa, ewé jẹ́ òbẹ̀. Èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́.